yín ní gbólóhùn fún àǹfààní àwọn ẹni tí ó ń wò wá nílé bá wa dá orúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí olóògbé. Orúkọ mi ni Yèyé Tóyìn Babátọ́pẹ́ Adégbọlá JP, òṣèré orí ìtàgé ni mí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yín gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìta mú wá fún yín lọ́tẹ̀ yìí ó tún kà màmá. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ṣẹ́rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. Á lè máa ta yín lólobó gbogbo ìgbà tá bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Ẹ máa bá wa ká lọ. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni olóògbé jẹ́. Ọ̀rẹ́ àtìgbà kékeré nígbà tá àti ẹ̀tí ìmọ̀bí tá à ń lọ àtijọ́ ń bọ̀. Èmi nìkan kọ́ àpọ̀ ní gbogbo àtàjọ bẹ̀rẹ̀ ńgbà náà wọ́n wà níbí báyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti fi kú ju gbogbo wa lọ, ó ti lọ sùn. Mo dẹ̀ mọ̀ pé ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Elédùmarè torí pé Iyabo èèyàn dáadáa ni, inú ẹ̀ dà, kò ń ro burúkú sẹ́nikẹ́ni, inú ẹ̀ ò dẹ̀ ń bàjẹ́ sí nǹkan rere, kò dẹ̀ kì í jẹ́ èèyàn lẹ́sẹ̀, kò kì í envy èèyàn láti ní Ọlọ́run ló gbé débẹ̀, kò sì ń fẹ́ kíjà àbí aṣọ wà láàrin wa. Tó bá ti rí bí a ní irú èmi báyìí nígbà tí ń pariwo àti gbẹ́ni àwọn kan mọ́ má jẹ́ ká já ọ̀rẹ́ mi, kí ló fẹ́ fìjà ṣe? Ó ti bínú tí mo ṣe ò dáa, má bínú, èmi mo jẹ̀bi, má bínú. Èrè ọ̀tí Iyabo jẹ́ nìyí, òun ló dẹ̀ jẹ́ kí, torí pé tó bá yẹ pé ṣe ni announce officially ni ibi ò ní gbèsè tí gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀, but a sọ pé a fẹ́ kó jẹ́ family affair ló ṣe rí báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ìlú tí ẹjọ́ jẹ́, kí ni àwọn ohun ìmánigbàgbé tẹ̀ nígbàgbé nípa. Ara ẹ̀ ni mo tọ́kọ́ sọ yẹn wípé Iyabo kì í fẹ́ ká jà, kò ń fẹ́ rárá, ó máa make sure pé ẹsẹ̀ tù jà yẹn. Tẹ́ bá gbọ́ pé wà tẹnìkan jà tí ò sí àràǹdì, ó máa torí ẹ̀ dí àwa parí ìjà. Ìkíní nìyẹn. Ìkejì ni wípé n tó bá ti jẹ́ tiyín tìyábọ̀ ni. Iyabo ń jẹ́ kò kì í ṣe kẹ́ni má ní. So ara tí mo máa miss, tèmi máa miss lára ẹ̀jù ni pé tèmi bá ti bẹ̀rẹ̀ sí pariwo yáyáyáyáyáyá, òun lomi tó máa ń calm me down. So ìgbà tẹ́ni tó lẹ̀ ń calm me down jù sí ti lọ, àfi kémi fúnra mi máa mú sùúrù pé buwa la ti ń dàgbà. Kí wá ní àdúrà yín àti àmọ̀ràn fún àwọn ọmọ? Àwọn ọmọ àdúrà mi ni wípé gbogbo nǹkan tí ìyá wọn ò lè dúró ṣe, wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ. Wọn ò ní fàìsàn lògbà, wọn ò ní kánjú kú, ọmọ á tọ́jú àwọn náà, wọ́n gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ. Àmọ́ wọ́n ní àìsàn ló ṣe é wò, àárítọ́ lọ́jọ́ sí. Nígbà tó Ọlọ́run sọ pé òun ti dé, kò sẹ́ni tó máa sọ pé ó ṣe ṣe bó ṣe ṣe, Ọlọ́run jù wá lọ. Àwọn ọmọ yẹn àárín wọn ò ní dàrú. Ẹni tó jẹ́ aṣíwájú kó di àwọn ọmọ ìyá ẹ̀ mú, kó di àwọn àbúrò ẹ̀ mú, kó rí i pé òun ti gba ipò ìyá, kì í ṣọ̀rọ̀ àkọ́bí mọ́sìn, òun ti di ìyá. Àárín wọn ò ní dàrú o. Àwọn ọmọ wọn wọ́n á yàn, wọ́n á yanjú. Gbogbo ibikíbi tẹ́gun ti ń ta ẹnìkankan lẹ́sẹ̀ ní gbogbo àwọn tí Iyabo fi sílẹ̀ sáyé lọ, Ọlọ́run á bí àmì òróró òtura, á bù síbẹ̀, ànírógun àkúfà lágbára lọ́wọ́ Ọlọ́run, àdẹ̀ní láìsàn mọ́. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ibi Ìtẹ́ ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Oko, ibẹ̀ ni a wà, ibi Ìtẹ́ la wà. Bóun gbogbo ṣe ń lọ ní ilé ìjọsìn láti mú wá fún yín látàrọ̀ títí tó fi dé ibi Ìtẹ́ tí a sì ti ń bá àwọn èèyàn kọ̀ọ̀kan ní gbólóhùn tí wọ́n ti ń sọ bí káṣọ. Fún àǹfààní àwọn ẹni tó ń wò wá nílé, ẹ dárúkọ yín àti bí ẹ ṣe jẹ́ sí olóògbé. Orúkọ mi ni Aishat Adébísí Odùkànmí, ọmọ olóògbé Iyabo Oko Kudirat Odùkànmí. Kí ni ẹ lè sọ nípa ìyá yín tí ó jáde láyé? Ìyá rere nìyá mi, ìyá dáadáa, ìyá tó dúró tọmọ, abiyamọ tòótọ́ ìyá mi jẹ́. Ṣùgbọ́n àìsàn tó ṣe màmá mi, kòkòrò ni ò jẹ́ ká gbádùn obì tó gbó. Ó yẹ kí ìyá mi ṣì wà láyé ń sìn kó máa gbádùn iṣẹ́ tí wọ́n ti ṣe, ṣùgbọ́n ikú ò jẹ́. Àdúrà wa ni pé k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Nǹkan tí mo ní láti sọ nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ olóògbé, kí ni àwọn nǹkan tó máa jẹ́ ohun mánigbàgbé tí ẹ máa rántí nípa ìyá yín? Ó pọ̀ gidi gan, nítorí mi tẹ̀ mọ́ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀.
ìyá dáadáa ni, ọ̀rẹ́ mi ni wọ́n, ọ̀rẹ́ gidi náà jẹ́ sí mi. Ìyá dáadáa, ọlọ́run mi kékeré náà dẹ̀ tún jẹ́. So mi tí ẹ lè sọ torí nǹkan tí màá fi mí sí wọn pọ̀ gan seriously. But ọlọ́run ó nídìí tọ́lọ́run fi mú wọn sọ́dọ̀, á fẹ́ wọn ṣùgbọ́n Olúwa fẹ́ wọn, ó fẹ́ wọn jù wá lọ. Ìjẹ́ tẹ̀lé sọ àkókò kan nígbà kan rí tí ẹ̀ ní tẹ́ pé ẹ lè má gbàgbé nípa màmá yín. As in she's my adviser. Wọ́n máa ń advice mi gan seriously. Wọ́n dẹ̀ máa ń dúró tì mí nígbà ìṣòro. Àdúrà nítorí bá ń fọ́ mi báyìí, àdúrà wọ́n máa bless omi, wọ́n máa fún mi. Kò sígbà ìṣòro tí mo bá wà tí n bá ti pe màmá mi báyìí, mo máa ń dàbí ọlọ́run mi ni. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe, ikú ti mú wọn lọ. Àdúrà wa ni pé kí ẹ̀mí wọn kán má fi wá sílẹ̀, kí wọ́n dúró tì wá nínú ẹ̀mí. Gbogbo àwọn ọmọ pátápátá tí wọ́n fi sílẹ̀ kí wọ́n dúró tì wá. K'Ọlọ́run bá wa fi wọ́n sí afẹ́fẹ́ ire. Gẹ́gẹ́ bí màmá ṣe jẹ́ gbajúgbajà òṣèré tíátà ní orígun mẹ́rin àgbáyé, ìjó tẹ̀ ní nǹkan kan tí mọ̀lẹ́bí gbìyànjú láti ṣe àbí nǹkan tẹ́ ṣe láti má fi jẹ́ kó orúkọ wọn parun. Ọlọ́run ló, mi lè sọ pé a máa gbìyànjú, mi lè sọ pé kókó nǹkan tá a máa ṣe lélẹ̀. Ṣùgbọ́n màmá mi ti already lé nǹkan pàtàkì, example gidi fún gbogbo ayé. Ọmọ ọlọ́mọ, ọmọ tí ò ń ṣọmọ wọn, wọ́n tọ́, wọ́n máa ń ṣoore, wọ́n máa ń ṣàánú fún everybody. So mi lè sọ pé nǹkan pàtó báyìí ni la máa ṣe lẹ́yìn ikú wọn. Ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tí ìyá mi ti ṣe sílẹ̀ kò lè parun. Mo mọ̀ pé nǹkan tí ìyá mi ti ṣe fọ́mọ ọlọ́mọ, ẹbí ni o, ọ̀rẹ́ ni o, mo mọ̀ pé nǹkan tán ti ṣe ò lè parun. Ọjọ́ tí inú ó pẹ́. Ẹ káàsán màmá wa. Ẹ káàsán. Ẹ dárúkọ yín fún wa fáfá náà tó wà. Orúkọ tèmi ni Ẹnjọ́lá Aishat Oríyọmí aka Agunkẹ̀kẹ́. Báwo ni ẹ ṣe jẹ́ gan sí olóògbé? Ọ̀rẹ́ bí ọmọ ìyá, ọ̀rẹ́ kan wà, ọ̀rẹ́ lásán, ọ̀rẹ́ kan wà, ọmọ ìyá ni èmi àti Iyabo. Kí wàá lè sọ nípa olóògbé nígbà ayé wọn? Nígbà ayé ẹ̀, ẹni tí mo lè sọ nípa ẹ̀ ó pọ̀. Ṣé rí òun, ó jẹ́ nìkan tó máa ń ṣe kò fẹ́ ìjà, àbí kò yé báyìí, kò fẹ́ ìjà. Ó lẹ̀mí ìkónimọ́ra gan. Tí ò bá rí ẹ á wá ẹ kó béèrè ẹ, tó bá béèrè ní bó ló ti jẹ́ kí lọ́sẹ̀ tó tiẹ̀ béèrè mi. Ó ní kò fẹ́ ìbínú, kì í dẹ̀ jà, kò fẹ́ wàhálà rárá. Gbogbo àwọn ọ̀rẹ́ tá a bá rìn, kò sẹ́ni tó lè sọ pé Iyabo kò ó ṣe báyìí sí òun rí, tí èèyàn kan lè di pamọ́ pé èèyàn lè fi pamọ́ pé ó sẹ̀mí ìjọ kan báyìí. Àfi tí èèyàn bá ṣẹ̀ ló kù. So Iyabo kò jẹ́ nìkan tó dá òun lé kó ká mi lára gan. K'Ọlọ́run mọ́ ṣòkú ẹ̀ lápapà. A gbọ́ pé nígbà tí wọ́n ń ṣàìsàn pé ẹ̀wù wípé ẹ̀yin gan wà lára ẹni tó jókòó tí wọ́n. Bẹ́ẹ̀ ni, ìgbà tí àkọ́kọ́ gbé lọ sí Olúyọ̀rọ̀ ni mo lọ dúró títí tí a fi discharge kúrò ní Olúyọ̀rọ̀. Ọ̀tán tó gbé wá sí state hospital ní Ifẹ̀, èmi náà mo tún wá dúró tì. So ó jẹ́ ẹnìkan tó wọ̀ mí àti tó ká mi lára gan. Mo dúró tì torí òun náà máa ń dúró tìyàn téèyàn bá ní ìṣòro, ó máa ń dúró tìyàn gan. So irú ẹni bẹ́ẹ̀ kéèyàn náà dúró tì ni mo ṣe dúró gbogbo ara. Ẹ ṣé gan màmá wa, ẹ ṣé gan, ẹ kú ọ̀rẹ́. Sókè jẹ́ kó sinmi, má fẹ́ kó sí.
Whoever that wants to do, gbogbo àwọn tó bá fẹ́ ṣe, please do your own. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BBC News Yorùbá tí ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí látàárọ̀, ibi tí ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Deborah Odúkànmí Ìlúyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Iyabo Oko, ibi tí ètò ìsìnkú wọn tí ó ti ń lọ lọ́wọ́ láwa. Bàbá ẹ máa ṣe kí sáwọn ọmọ adó tì yẹn ẹsẹ̀ ẹ máa ṣe. Not to waste time. Whoever that wants to do, oya. Then gbogbo wa máa ṣe. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín látàárọ̀, ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni a wà látàárọ̀, ibi tí ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Oko, ibi tí ètò ìsìnkú wọn tí ó wáyé. A ti mú bóun gbogbo ṣe lọ fún yín wá nílé ìjọsìn ibi ìtẹ́ ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, níbi tí wọ́n ti ń fi eérú fún eérú àti erùpẹ̀ fún iyẹ̀pẹ̀. A máa gbìyànjú láti bá ara àwọn akọ ẹgbẹ́ wọn tó wà níbí sọ̀rọ̀ àti àwọn ọmọ wọn. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe kábíyèsí o. Ìlú Ilé-Ifẹ̀ kò ní dàrú o. Ìfẹ́ àtúbọ̀ máa gbòòrò lákòókò tí wọ́n. Bless you. All the tampans, thank you very much. Baba Lásán Baba Dubai, you are welcome home. You can see you and every other person. Atoribẹ̀wù, àgbáyàwó. Ta ló lo airport? Tó jábọ́? Eérú ni wọ́n ti ń fi fún eérú àti erùpẹ̀ fún erùpẹ̀, níbi tí ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Oko tó ti wáyé. Airport. Àǹtí Ọlámídé Bàmúdání mẹ́jọ. Èyí náà fẹ́ bá a ní gbólóhùn ẹ̀ dárúkọ yín. Orúkọ mi ni Kazeem Adébáyọ̀, èmi ni àbúrò olóògbé, ọmọ ìyá ọmọ bàbá. Kí ni kọ́tẹ́lẹ̀ sọ nípa Nǹkan tí mo lè sọ nípa àǹtí mi ni pé àǹtí mi ti lọ báyìí, bẹ̀tì nínú ẹbí wa ó jẹ́ èèyàn kan tó gbogbo wa ń wò níwájú, bẹ̀tì mo gbà yìí pé lágbára Ọlọ́run tó fi èèyàn bíi tẹ̀ náà rọ́pò, torí ó jẹ́ nìkan tó kó ẹbí mọ́ra àti ọmọ ìyá. Tí mo dẹ̀ tún fẹ́ sọ náà ni wípé ọmọ rẹ̀ tó fi sílẹ̀ tó jẹ́ àkọ́bí, kọ́mọ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àkọ́bí, bí ìyá rẹ̀ ṣe ń ṣe tó kó gbogbo àwọn ẹbí mọ́ra, tó kábùrò mọ́ra, tó kó ẹ̀gbọ́n mọ́ra, tí ò sẹ́ni tí ò kó mọ́ra, kó náà kọ́mọ̀ pé ó ti dàgbà báyìí, kó kó àwọn àbúrò ẹ̀ mọ́ra. ẹ ṣé gan. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì yìí ní àti àárọ̀ láti ilé ìjọsìn títí dé ibi ìtẹ́ lórí ìkànnì BBC News Yorùbá, ìlú Ilé-Ifẹ̀ ni a wà, níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Deborah Odúkànmí Ìlúyẹmí, gbogbo ẹ̀ mọ̀ sí Iyabo Oko. Gbogbo bí nǹkan ti ṣe lọ nílé ìjọsìn náà la ti mú wá fún yín títí dé ibi ìtẹ́ tí olóògbé náà tí ó ti wọ káà ilẹ̀ sí lọ. Àwọn akẹgbẹ́ wọn ní ẹnu iṣẹ́ òṣèré tíátà náà la ti bá ní gbólóhùn àti ẹbí àti ará, tí wọ́n sì ti sọ̀rọ̀ nípa olóògbé ẹni rí wọn tí ó lọ. A bá àwọn ọmọ sọ̀rọ̀, a lè bá àwọn ọ̀rẹ́ sì sọ̀rọ̀, tí wọ́n dẹ̀ ti sọ nípa ti olóògbé. Èyí túmọ̀ sí pé kò sí ẹni tí ò ní kú.
sẹ́ni tí ò ní wọ káàlẹ̀ sùn náà. Ó túmọ̀ sí pé gbogbo ohun tí a bá ṣe ká máa ṣe dáadáa. Olóògbé Iyabo Ojo àwọn tí wọ́n káàlẹ̀ lọ wọ́n ti wọ káàlẹ̀ sùn lónìí. Kí Ọlọ́run ọba kó fẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ẹ máa ń darapọ̀ mọ́ wa ní gbogbo ọ̀pọ̀ ìgbà.